Ẹ káàbọ̀ sí orí ìkànnì fídíò tó alẹ́ gbẹmí àṣìmá fílẹ̀ fún fídíò Lizzy Anjorin níbi tó jáde tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa interview Sam Larry àti Very Dark Man. Ẹ wò ó sọ̀rọ̀ pa Gistlover, ó sọ̀rọ̀ pa kú Mohbad, ẹ wò ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ nínú fídíò yìí tó wáyé ṣe ìgbà ọkọ ní ìdarapọ̀ máa lórí ìkànnì. Ẹ láìpẹ́ kọ́mọ̀ ẹ̀kẹ́ subscribe kẹ́ ṣe àwọn fídíò wa kẹ́bàlì máa jẹ ìgbádùn àwọn content wa. Ẹ ti mọ kí táwọn bá rí wa kì í sọ ìfowó wá sí láfíàsọ adéka ti ṣe ìwádìí lórí ẹ̀ tó já ká tó wá sọ ẹ wò ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ikú Mohbad. Ó sọ̀rọ̀ pa interview Very Dark Man àti Sam Larry, gbogbo àwọn nǹkan tí Sam Larry sọ nínú interview ẹ wá àwọn ọkọ wọn Sam Larry sọ nínú interview gbogbo ẹ ní Lizzy Anjorin ló tú àṣírí ẹ wò ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ká má fi àkókò ṣòfò ẹ ká sojú abẹ́ ìkòwò. pẹ̀lẹ́ welcome back. So inú mi dùn wípé show tá à ń ṣe lọ lẹ́ẹ̀kan, we are here to expose Gistlover. We are here to expose Gistlover. Mo bí tèmi mo dẹ̀ fẹ́ rí wọn. Èmi ò ní bá yín kún àwọn tó ń pa ọmọ ọlọ́mọ lẹ́kún jayé bíi Gistlover tó ń bá yí ọmọ ọlọ́mọ jẹ. The show that I did yesterday, Gistlover knew wípé mo ń try láti jí Sam Larry lójú oorun ẹ̀. Èmi dẹ̀ ti mọ̀ pé wọ́n Gistlover mo ń bọ̀ wá throw Sam Larry àti Naira Marley under the truck. Inú mi dẹ̀ dùn wípé fídíò tí Sam Larry ṣe ìwọ Gistlover ó proof ẹ̀ fún wa wípé Sam Larry kò mú ẹ lọ́rùn ọwọ́. Let me tell you one secret. If Gistlover is blackmailing you, the worst thing you could do is to run away from social media. Sori tí Gistlover bá ń parọ́ mọ́ ẹ lálàkọ́kọ́ tó o bá ní làákàyè àti deal pẹ̀lú Gistlover ó máa máa jẹ lọ. Ẹlẹ́ẹ̀kejì tó o bá ní làákàyè àti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó máa máa jẹ lọ. Ẹlẹ́ẹ̀kẹta wàá rí pé Gistlover ó sọ nǹkankan, ó dúró díẹ̀ Sam Larry. Gistlover dúró díẹ̀ kó wá fọwọ́ ara ẹ̀ kó fi bá yé ara ẹ̀ jẹ́. Torí material tó fún Gistlover ìwọ Sam Larry, material tó fún Gistlover ó fi hàn pé àtiwọ Sam Larry o àti gbogbo àwọn tó wà ní agbègbè ẹ ní ìmọ̀ nípa social media. Social media is an institution on its own. You have to be ahead of Gistlover. You don't understand? Sam Larry, imagine tó bá jẹ́ pé àjọ máa ń sọ̀rọ̀. You now call me to notify me that you want to talk to Very Dark Man. I would have told you yesterday that let Nigeria knows that maybe there is a petition somewhere. Even Very Dark Man that interviewed you, Very Dark Man doesn't deal with Gistlover the way you, Sam Larry, you are behaving. I knew Gistlover is coming to bury you and Naira Marley once and for all, because you guys are behind when it comes to Gistlover, when it comes to social media. Gistlover is social media is an institution. If you don't understand the game, you can never win the game. Alhaji Abdulateef làwọn àlọ́lọ́run tó máa bá wọn ṣe ni wípé wọ́n ní kán ní ìyàwó tó gbọ́n nínú tó gbọ́n níta tó lè tètè study game yẹn tó dẹ̀ lè tètè understand it. If not, there is no how you can win the game. Sam Larry, how can you come online láti wá fún Gistlover ní cheap material to ridicule you and Naira Marley? Ẹ bá mi share show. When I was firing you yesterday, a lot of people would think maybe I hate you. I did not hate you. Torí mo mọ̀ wípé Gistlover is patiently waiting for you to come and shoot yourself, and you did. Number one, Sam Larry, Naira Marley. Some months ago or so, maybe a year or some months ago, ó dà pé àwọn kan ti clear, bóyá court ló clear Sam Larry, but lo social media láti fi spread it. People will continue to hold you as the killer of Mohbad because you guys are not ahead of your enemy. And one thing is this, Sam Larry, 99.9% people around you are working for Gistlover, so you will never understand the game until the day you are ready to learn the game. Now you watch Gistlover, Magba, you look all.
ó lọ gbé fídíò kan jáde, fídíò tó gbé jáde yìí, fídíò tó gbé jáde yìí, kí ni fídíò yìí ní ṣe pẹ̀lú signing Mohbad tí Mohbad ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ nígbà tó wà láyé? Kí ni fídíò fọ́tò tó post kí ló ní ṣe pẹ̀lú ọjọ́ tí Mohbad kú? Ọjọ́ wo ni Mohbad kú? Ọjọ́ wo ni nǹkan yìí ṣẹlẹ̀? Eni, Gistlover, if you are not behind this attack on Mohbad in order to force Mohbad out of Naira Marley's entourage, you will not be mounting or be talking about this. Gistlover, I can authoritatively put my hand on my chest that you are behind this attack on this Mohbad because you want Mohbad to leave Naira Marley to come to you. And he did because you know too much. Gistlover, èmi máa gbé ẹrẹ lẹ́ni, èmi máa finish it off. Finally, èmi máa destroy ẹ beyond repair. Ó mọ̀ pé àwọn Sam Larry àti Naira Marley wọn ò ní ẹbí tó wà vocal. I am not supporting Sam Larry or Naira Marley, like I said. If they have hands in Mohbad's death, let God judge them. But I will not watch you Gistlover. I will not watch you destroying the glory of this country. Tó bá jẹ́ pé mi ò kí ń ṣe speaker, you Gistlover, you lied that mo lọ jí 91,000 nínú Ìdúmọ̀tà tó dẹ̀ mọ̀ pé wọ́n ló lé ambush síbẹ̀ fún mi. Báwo ló ṣe fẹ́ kí n gbà ẹ́ gbọ́ pé Sam Larry ló ṣe Mohbad báyìí? If you can put people, see Tom Jones, tó dẹ̀ parọ́ fún àwọn èèyàn pé mo jí 91,000 naira, you Gistlover, you are the one behind the attack that made Mohbad to be like this, not Sam Larry, not Naira Marley. Because you already pick some people that are close to Mohbad, Sam Larry and Naira Marley. They are underneath working for you. They are underground working for you. So, o máa ń bi wọ́n kí ló ṣẹlẹ̀ sí Naira Marley, o máa ń bi wọ́n kí ló ṣẹlẹ̀ sí Sam Larry, o máa ń bi wọ́n pé kí ló ṣẹlẹ̀ sí Mohbad. Tí Mohbad bá lọ síbi kan, ìwọ nìkan ló ní information ibi tí Mohbad lọ, Gistlover. Sam Larry, Naira Marley ló lọ mú Mohbad ló sọ déyàn. Sam Larry ló máa ń gbé Mohbad kiri tó máa ń ṣoore fún. Gistlover, àbó ti gbàgbé pé o ti purọ́ mọ́ mi rí pé ọkọ tí Lizzy fẹ́ ló lọ́mọ mẹ́rin. At the end of the day, I realize pé àní kankan nínú ọmọ mẹ́rin. Ó dẹ̀ sọ fún gbogbo àgbáyé pé Mr. Lawal ló lọ́mọ mẹ́rin. Gistlover, ó tún pe Sanwó-Olú lé mi lórí, ó pe Tinubu lé mi lórí, ó pe gbogbo èèyàn lé mi lórí. Ó dẹ̀ mọ̀ páwa ti ní evidence lọ́wọ́. Ó dẹ̀ mọ̀ páwa kọ́ la lọ́mọ bọ́n torí pé ó fẹ́ gba bára. Attack tán fún mi ní Tom Jones ṣe bí ọ̀rẹ́ Fọlá Sàríyù tímọ́tímọ́ ni. Àbí tí ìwọ Gistlover tó bá jẹ́ pé ò lọ́wọ́ nínú attack Tom Jones, kí ló dé tó ṣe change narrative from fake account to reverse transfer to gold? Ó dẹ̀ tún sọ wọ́n ní wọ́n bá gold lára mi. Ó tún wá gbé mi lọ sí TVC níbi tí wọ́n ti máa mọ sàárì ọmọ wọn. Àwọn yẹn wá sọ pé the said gold was found on me. Gistlover, another thing is this. Ǹjọ́ mọ̀ pé gbogbo ìṣẹ̀dá tó súnmọ́ ló lu ọ́fíìsì wọn ló fi ń pa ènìyàn. Gbogbo newscaster tó súnmọ́ ló lu ọ́fíìsì wọn fi pa ènìyàn. Gbogbo ẹ̀dá tó súnmọ́, gbogbo ìṣẹ̀dá tó súnmọ́ ló lu ọ́fíìsì wọn fi pa ènìyàn. I am one of your victims. For TVC to have come online láti sọ wípé the said gold was found on Lizzy Anjorin. Gistlover, you are the one behind this attack, not Sam Larry. Sam Larry is just a dumb human being. Sam Larry is a fool when it comes to social media. Sam Larry does not know anything and is not ready to learn. Sam Larry needs to quit some businesses and come online to come and learn. Ilé ọgbọ́n lórí social media yìí. Ìwọ Gistlover, àwọn tó bá mú ẹ tó fi lọ dènà dèmí ní Tom Jones, ìwọ ló wà behind the attack yìí, and government should fish you out.
you gist lover, government should fish you out. You are behind this attack. Are you not behind Idumatas attack? Ṣé Sam Larry yàtọ̀ sí Mohbad fún mi another video tẹ́lẹ̀ sọ pé Sam Larry ló attack you. Tí kò bá sí another video, ìwọ ló wà behind, ìwọ gist lover ló wà behind attack Mohbad. Ìwọ ló package gbogbo ẹ̀. Ọ̀rẹ́ Sàríyù ẹnu show ṣe bóun ló ṣígèlè lórí mi. Wọ́n video bí wọ́n dẹ̀ send ẹ̀ sí ẹ. The same thing ló ṣẹlẹ̀ sí Samuel, ló ṣẹlẹ̀ sí Mohbad. Gbogbo mo ṣe ń lọ Mohbad, wọ́n video ẹ̀, wọ́n send ẹ̀ sí ẹ, ó dẹ̀ ń tọ́jú ẹ̀. Video to provide the clarity tí ó ṣe sí lọ́wọ́ Instablog. Àwọn video evidences to provide nípa Mohbad is enough evidence that you, gist lover, you are behind Mohbad's death. Juliet Adekola, forget Sam Larry. He's a man. Forget him. He's a man. If you are a married man, you will understand Sam Larry. Sam Larry thought he's still talking to his wife. Sam Larry ò tí mọ̀ lọ́rùn, and that is how they behave. That is how men. That is typical Yoruba men. That is why you will see them. They will put one wife in their house. They will bring another one. They will bring another one, forgetting the fact that àwọn obìnrin táwọn kó jọ ilé pa àwọn nínú gbogbo species. Tó bá wo ẹ̀yà ta ní Nàìjíríà tó bá wo Yorùbá ló máa ń fi ẹ̀mí ẹ̀ ta kite jù, most especially Yorùbá àwọn ló máa ń fi ẹ̀mí wọn ta kite jù. Bí eré ṣé image TV station ṣé kò bàjẹ́ for life? How can a whole TV station tẹ́ bá dẹ̀ wo TVC station àbí ṣe bọ́n feature lọ́dọ̀ Adótòṣì amẹ̀bọ̀ gist lover fi hold actress ó ṣe jẹ́ pé time yẹn ni TVC sọ wípé the set gold was found on Lizzy Anjorin. Adótòṣì gist lover, anybody tó bá sọ pé òun ò mọ gist lover, òun wá gist lover, gbogbo orí burúkú tó ṣe lórí social media fún àwọn ọmọ ọlọ́mọ á ṣẹlẹ̀ sí wọn tọmọtọmọ wọn. Nigerians, listen to me. This is where you can listen to the truth. This is Chief Mrs. Lizzy Anjorin, not just a chief. This is I, Chief Mrs. Lizzy Anjorin. Tó bá gbọ́ pé mo lọ sí station. Excuse me, they may take me to station because I'm defending myself. Tó bá gbọ́ pé wọ́n gbé mi lọ sí court. They may take me to court because I'm defending myself, but not on blackmailing people. Not stealing from people, not doing bad to people. Ohun tó bá mú TVC láti sọ wípé the said stolen gold was found on Lizzy Anjorin. Ẹ̀dẹ̀rí connection TVC pẹ̀lú Adótòṣì amẹ̀bọ̀ gist lover as a den. Ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ wípé gbogbo ìṣẹ̀dá tó súnmọ́ failed actress ló ń lò láti bá yá àwọn èèyàn jẹ́. Do you know why I did that yesterday's show? Gist lover, because I don't want people to compromise Mohbad and Naira Marley and Sam Larry's case. I want the government to know that we are fully aware that Sam Larry and Naira Marley are having petition with them. Nigerians are fully aware. Surely, typical Yoruba man ni Sam Larry kò tí mọ̀ lọ́rùn. A typical Yoruba men, they think about themselves. They don't care about orúkọ èèyàn kan bàjẹ́. They don't care. Even when they are not making money, the ego in them. Sam Larry is a typical you. Is a typical. If tó bá lọ́kọ nílé wà understand you are Sam Larry. Tó bá lọ́kọ tọ́kọ ẹ bá jẹ́ Yorùbá wà understand. Obìnrin mi máa wò ó báyìí pé baálé mi nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀. A ní ẹ kí ló kún ẹ pẹ̀lú tòun. Tí nǹkan ẹ bá ṣẹlẹ̀ àwa jẹ́ nítorí okòókò. You all know what I'm talking about. You all know what I'm talking about. So I will not take Sam Larry serious because aniru Sam Larry tó bá ti deal pẹ̀lú Yorùbá tí bàbá ẹ ìyá ẹ tó bá ti jẹ́ ọmọ Yorùbá àfiwọ́ tó bá fẹ́ fẹjọ́ ṣègbè Bíbélì dẹ̀ sọ pé ẹ má dẹnikẹ́ni lẹ́jọ́ ẹ̀pọ̀rí ẹjọ́ wà lọ́rùn. Of course mo jáde lánàá inú bí mi pé why would you do this, but mo ò lè sùn mo wò pé máa yóò jáde fún mi rí kò bú mi rí kò sponsor bí tán ti ń bú mi rí kò
kò fún wọn lówó pé kán máa bà business mi jẹ́. Why would I talk to him this way? Even if he messed up ẹni kì í ṣe ti tèmi. Tó ti ẹ̀yin kan tí mi sọ. But that does not mean because Sam Larry is not smart, social media aspect does not mean that the Abiyamo should not stand on the truth. It is just love ṣe fẹ́ mi ni mo sọ yìí. Ṣé bí just love ló sọ fún Sàríyù. Tí ó bá sí wí pé lately bí a month 2 months ago, a lot of you ti ẹ mọ̀ pé mo mọ̀ Mr. Lawal bí just love atẹnu ṣó ṣe wá paint ẹ fún yín. A lot of you ò mọ̀ pé mi mo sanwó lé ẹnu ṣó. A lot of you ò mọ̀ pé mi mo fẹ́ nu ṣó lówó oúnjẹ pẹ̀lú ọmọ ẹ̀. A lot of you ò mọ̀ mọ̀ kankan. Ẹnu ṣó àti just love akọ wá parọ́ fún yín pé Lizzy gbọ́kọ Fọlá. Tó bá bèè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín pé kí ló ṣe nípa Fọlá àti Lizzy mọ̀ nǹkan tí just love akọ sọ. Ọ̀tí ìgbà tí audio ti Fọlá record fúnra rẹ̀ tá bẹ̀ sí ní wá gbé jáde ní last year àwọn kan gbọ́ yí ẹ̀ ilé àwọn kọ̀ọ̀kan ṣe gbọ́ níbi tí Fọlá ti ń sọ wípé mo mọ̀ pé ọmọ Lizzy bó sọ fún mi pé o máa fẹ́. Shetiri Yemesho VDM has posted a voice note of Sam Larry and Zlatan where he confirmed that it was the media that caught and joined the video. Good. Sherry ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí, ẹ jẹ́ kí VDM kó máa fún wa ní evidence. Ẹ jẹ́ kí Lizzy Anjorin bí o mọ̀ Sam Larry mi mọ̀ anybody. Mi dẹ̀ fẹ́ mọ̀ wọ́n. Ẹ jẹ́ kí Lizzy Anjorin kó máa fún wa ní psychological analysis lórí bíbá based on nǹkan tí Gistlover ti ṣe fún mi. Gbogbo pọ́n náà Mohbad yẹn Gistlover ló arrange because ó need Mohbad. Gbogbo material tó dẹ̀ wà lọ́wọ́ Gistlover nípa Mohbad òun ló ṣe kùfà ikú Mohbad. Ṣé rí àwọn táyé wọn ti bàjẹ́ wọn ò lè understand me, but I can authoritatively tell you this, that Sam Larry, Naira Marley, none of them abused Mohbad. It was Gistlover that instigated everything that happens to Mohbad because she was desperate to hijack Mohbad from Naira Marley. And she wants to take revenge of reason best known to her. Tó bá bèè lọ́wọ́ àdó tó ṣe sìn pé kí ni Lizzy ṣe fún ǹjẹ́ lọ sọ kankan tó bá bí olórí burúkú ẹ̀sìn á ní wọ́n sọ pé gbogbo ògbésí ayé ẹ̀ títí ẹ fi bàjẹ́ wọ́n máa ń sọ pé ni kò ní ẹ̀rí nǹkankan lọ́wọ́. Gbogbo àwọn tí Gistlover ti bá tí wọ́n jẹ́ láyé kò ní ẹ̀rí lọ́wọ́ against anybody. Ó máa ní pé wọ́n sọ pé ni olórí burúkú àwáyé má ṣe rere ọmọ òfò tó ti mọ sàárì àwọn ọmọ ẹ̀. Ṣé rí géèmù tí mo sáré gbá lánàá tí mi ò bá wá tẹ̀ sí Sam Larry lójú, géèmù tó fẹ́ fi Sam Larry gbálẹ̀ ní lélẹ̀. Gistlover sórí pé mo nà yí ẹ̀ hands down, mo mú ẹ lọ́rùn ọwọ́. Sam Larry tí mo ṣe show fún ó jáde fún mi, ó mọ̀ wípé show tí mo ṣe lánàá ó mọ̀ pé ó níbi tí mo ń lọ ní Gistlover. Gbogbo ìyà tó jẹ́ Mohbad, gbogbo wọn ń da Mohbad láàmú tí ò bá sí wípé àṣírí tú ṣán lè mọ̀ wípé ẹnu ìṣó ọ̀rẹ́ tímọ́tímọ́ ló ṣí aṣọ lójú mi. Ṣebí ìgbà tọ́lọ́pàá bẹ̀rẹ̀ sí ní kó wọn àṣírí tú pé ọ̀rẹ́ ẹnu ìṣó ló ṣí aṣọ lójú mi. Gistlover ó padà jẹ́ káwọn èèyàn kan listen sí pé ọ̀rẹ́ ẹnu ìṣó ló ṣí aṣọ lójú mi. Ó ní wípé mo lọ jí gold 91,000 èmi tí mo ń ta ẹrù, èmi tẹ́ pé ìmẹ̀kú ni mí. Ó mọ ọdún tí mo ti wà nínú gold business. Níbi tó lọ ń bá tiẹ̀ jẹ́ dé olórí burúkú onípàndà ìwọ Gistlover ó mọ iye tó ń ta a gram of gold lára nǹkan tó lọ ń fi bá tiẹ̀ jẹ́ nìyẹn. Ṣé mọ̀ wípé ní Very Dark Man ṣẹ̀ṣẹ̀ release audio ni mi ò dẹ̀ mọ̀ wọ́n, mi ò ní audio yẹn lọ́wọ́, mo fi Ọlọ́run búra mo ò ní audio yẹn lọ́wọ́, but with the look of things I can authoritatively tell you that it's Gistlover that kpai this guy, not Sam Larry and Naira Marley. Gistlover knows too much about the death of this boy. Lára ẹ̀rí tí mo fẹ́ kẹ́ dì mú, ṣé rántí wípé ẹnu ṣó ń sọ fún wa wípé kàkà kí Gistlover sọ̀rọ̀ mi ó máa sọ̀rọ̀ jìgan. Ta ló rántí fídíò yẹn? Ó ní kàkà kí Gistlover sọ̀rọ̀ mi á sọ̀rọ̀ jìgan. Ẹnu ṣó ló sọ bẹ́ẹ̀. We have the video evidence here. Gbogbo bí
Mohbad ṣe ráre kò ṣẹ̀yìn Gistlover gbogbo àwọn ọ̀rẹ́ Mohbad Gistlover ti kó wọn sọ́dọ̀ bó ṣe lọ mú ẹnu ìṣó bó ṣe lọ mú máníjà mi gbogbo àwọn tó bá ṣiṣẹ́ nílé Lizzy wọ́n ṣe máa ń hẹ́ndì sínú ilé ẹ̀ nǹkan tó ṣe fún Mohbad nìyẹn. And let me tell you something ṣe rí ìṣẹ̀dá tó dàbí Gistlover tó jẹ́ pé ó máa ìjákì gbogbo èèyàn tó bá gbé nílé èèyàn they are killers. They are killers. Òun ló fi jẹ́ pé òun ló máa ń tètè ní nudity gbogbo àwọn celebrities. Ó ti install àwọn èèyàn sílé gbogbo àwọn èèyàn unknowingly to some people. So therefore, Gistlover nìkan ló ní ability àti pa Mohbad àti pa anybody. Ẹ bẹ̀ lọ́wọ́ Gistlover pé gbogbo àwọn tó ti cancel ẹni kó mú evidence ẹ̀rí wá. Tọ́wọ́ Gistlover bá mọ́ nínú òkú Mohbad tọ́wọ́ ẹ bá mọ́ Gistlover wojú mi nínú òkú Mohbad ibo ló ti rí ọ́díò ìyàwó Mohbad àti Mohbad tó gbé síta tó bá rántí lẹ́yìn tó release ọ́díò ìyàwó Mohbad àti Mohbad ló bẹ̀rẹ̀ sí ní fi wọ́n tọrọ bára lẹ́yìn ìgbà yẹn ló darí ìyá Mohbad bàbá Mohbad àti ìyàwó Mohbad lẹ́yìn ìgbà yẹn ló darí wọn rú wọn ò jà. The wife, the father and the mother, they were like this. The moment you release the audio, Gistlover, if you are not behind the death of Mohbad, why did you release the audio after the death of Mohbad? Why can't you release all these evidences before the death of Mohbad? So apparently, logically, psychologically, you purposely hold all these evidences. O de yanjú ọmọ yìí. O wá fẹ́ fi òkú ẹ̀kọ́ innocent people lọ́rùn. Jẹ́ ká assume wípé Sam Larry ló fọ́ lórí báyìí. Jẹ́ ká assume bẹ́ẹ̀ pé Sam Larry ló fọ́ lórí báyìí. Ṣé ọjọ́ tó ń fọ́ lórí ló kú? Ṣé o lè fún wa ní video evidence ibi tí Naira Marley tó ti ṣe báyìí fún Mohbad? O wá sọ pé Nigerians wọn ò fọ́ fún VDM. Which Nigerians? Ṣé àwọn èèyàn 500 tó comment ọdún ẹ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ ló lórí burúkú àwáyé má ṣe rere ẹ̀ tó sọ fún wa pé àwọn ọmọ ẹ̀ tó máa gbé sí tẹ́ni tí bá ṣẹlẹ̀ Nàìjíríà we are not part of you Gistlover go and get a life. We are not part of you. We are not that Nigeria of apomolekujaye. Now you Gistlover, what is the reason behind this video you posted if you are not guilty? Gistlover, what is the meaning of this video you posted about Sam Larry and Naira Marley? You posted it because you are guilty. That is why I was telling Naira Marley, I was telling Sam Larry yesterday that Sam Larry should post all the petition against you. Injo sọ fún wa, pọ̀wọ̀ pálábẹ́ ẹsẹ̀gì, ó sọ fún anybody now. Ó wá fẹ́ mú video eléyìí, ó fẹ́ fi cover ọwọ́ pálábẹ́ tó ṣẹ́gi. Ó máa ráre kú ni, ó máa ṣẹ̀sín kú ni, àdàbí tọ́wọ́ ẹ bá mọ́. Mi ò tí ì rí apànìyàn tó ẹ rí. You are extremely evil and wicked. Gistlover. Last week you posted my husband's phone number. Oh, demo pa Alhaji ò lo phone number yẹn mọ́. Ó ní kó lọ máa pe Alhaji. Àwọn ọmọ tó ní kó lọ máa pe Alhaji. Tí ọlọ́pàá bá bẹ̀rẹ̀ sí ní ṣa àwọn ọmọ yẹn. Ó máa ṣorí burúkú tọmọtọmọ ní Gistlover. Ó máa mọ sáré gbogbo ọmọ ẹ̀. You are too evil. Gistlover, ìwọ àti ẹnu ìṣó. Ẹ̀jẹ̀ lọ ṣe death certificate àwọn ọmọ ẹ̀ tó máa mọ sáré wọn. Gistlover, kí ló lè mú ẹ? Báwo ló ṣe gbọ́ngbọ́n pé kéèyàn ṣe death certificate ẹni tó wà láyé? Ó ti gbàgbé pé celebrity ló fẹ́. Ó ti gbàgbé pé celebrity tí Mr. Lawal fẹ́. I'm not just a mere celebrity. Ó ti gbàgbé pé ọpọlọ ń jà lórí mi. Àbọ̀rò kò rò pé Mr. Lawal is your normal. Ó rò pé Mr. Lawal dàbí àwọn Sam Larry tó máa fòkú kọ́ lọ́rùn táwọn ìyàwó wọn àwọn ẹbí wọn ò lè sọ̀rọ̀. I want to know why you Gistlover connive with ẹnu show láti ṣe death certificate èèyàn tó wà láyé. That is how much you are desperate. Bí kí gbogbo àgbáyé kú ni. Mi ò dẹ̀ blame ẹ. I blame the government. Because láyé àtijọ́ tó bá ń gbọ́ kùrùkùrù nípa ẹ̀ wọ́n máa gbé ẹni. Láyé àtijọ́ ká má ti sọ wípé you are identified with that page Gistlover. Ibo ló sá sí ṣé nu wo ló wà ní.
ńgbà tí Nàìjíríà ò bá lè dárú ẹ̀mú tó gún bá ṣẹlẹ̀ lọ́la ńkọ́ bá la ifẹ́ survive ní Nàìjíríà mo ń béèrè pé ńgbà tí Nàìjíríà bá fail láti múrù wọ ìbànújẹ́ ló dẹ̀ jẹ́ wípé tribe Yorùbá ni ẹ́ níbi tó ṣorí burúkú dé. So this thing that you brought here, you are behind this attack. This attack is not different from what happened at Tom Jones. Ìwọ nìkan ṣoṣo Gistlover ó rí pé láti ìgbà tó pálábẹ́ ti ségi stalking ó reduce lórí cyberspace ó rí pé everywhere wà at peace. Ìtumọ̀ ni pé olórí burúkú àwọn ẹ̀ má ṣe rere Gistlover tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀. You are behind all the attacks. You hit from destroying people. Attack on Mohbad kí ló fi yàtọ̀ sí ìtò ṣe ní Tom Jones. Nígbà tó bá ní ká pa Sam Larry ò mọye èèyàn tó ti pa ni. Ṣé Sam Larry ló gbé nudity nice jáde? Àbí Sam Larry ló gbé nudity Tiwa Savage jáde? Sọ fún mi iye ẹ̀dá tí Sam Larry ti pa bí wọ́n Gistlover ṣe ti pààyàn. Sọ fún mi. Sọ fún mi iye èèyàn tó ti pa. Ọmọ yọ Edoche ọrùn ẹ ló kú sí. Samokosu ó mọye èèyàn tó ti ó mọye ìdílé tó ti pa ni. Ó yẹ kó lọ bèrè ikú Àríkẹ́ Gold lọ́wọ́ ẹ̀. A mọ̀ bóyá ó gbé gold fún ẹ tó ò gbé padà. Ta ló mọ bí kú ẹ̀ ṣe lọ? Mò ń béèrè. Ta ló mọ bí kú Àríkẹ́ Gold ṣe lọ sọ mọye èèyàn tó ti pa ẹ́ tó ti padà nù. You are exposed. Ó lè sọ̀rọ̀ ìyálà yìí ò lè sọ̀rọ̀ láti bí ijọ́ mẹ́ta. Ìyá alájẹ ò lè sọ̀rọ̀. Ó wá fẹ́ throw Sam Larry àti Naira Marley under the trunk. Kò ń ṣe níbí báyìí. We are Nigerians. We have brain. We are not mofos like àwọn ọmọ olórí burúkú tó ń kó kiri tó ń brainwash. It is not Sam Larry or Naira Marley that pay Mohbad. Nigeria should investigate you, Gistlover. You have too much about Mohbad when he was alive. So ikú Mohbad ọ̀dọ̀ ẹni kan wá sí Gistlover. Ikú Mohbad Instablog gbọ́n ní tó ní lọ́wọ́. Kò sí blogger kankan tó ní nǹkan tó ní lọ́wọ́ nípa Mohbad. Àbí ìwọ nìkan ló máa ní much nípa every family because ó ti ní àwọn èèyàn tó máa ń fi sínú ẹbí yẹn. Wà á ti ní enough evidence tí wọ́n bá ti wá kú tán wà wá gbé òkú yẹn wà lọ fi kọ́ innocent person lọ́rùn. Gistlover, let's talk about Mohbad signing as àtijọ́ tó kú. We don't need Sam Larry and Naira Marley here. We did not need Sam Larry and Naira Marley in Mohbad's death conversation. We need people that was with Mohbad the day he died, and we need people that took Mohbad abroad when he was alive. Those are the discussions we want to entertain. We don't want Sam Larry. Nigerians, listen to me. We don't want Sam Larry or Naira Marley. We want people that was with Mohbad the day he died, and we want people that took Mohbad abroad when he was alive. Tó bá jẹ́ wípé attack Sam Larry lè fẹ́ capitalize lé lórí. Tó bá jẹ́ kó rí Sam Larry pé ní tí nǹkan kan ṣe lọ́pọlọ. Ohun tó yẹ kí Sam Larry sọ lórí line lánàá ni wípé I want Nigerian government or Nigerian police to investigate Mohbad's signing as at the day he died. Nǹkan tó yẹ kí Sam Larry sọ ni wípé all the people that was with Mohbad the day he died should be picked for thorough investigation. In fact, Sam Larry and Naira Marley should sue anybody that called their name into this mess. Èmi àtàríkẹ́ jọ wá ń sìn. Àbí Gistlover, ó wá gbèyàn sínú ilé wa kó máa secret record mi. Mo wá gbá Àríkẹ́ létí. Àríkẹ́ wá kúrò lọ́dọ̀ mi. Àríkẹ́ wá lọ for 2-3 years. Àwọn ọ̀tá Àríkẹ́ lọ wá kú. Ó wá ní kó wá sọ́dọ̀ àkọ́bí ẹ tó ti gbé sin. Ọdẹ ló pè wá ní. Wèrè ló pè wá bí títí àbí. Ṣé wèrè bí tí ìyá ẹ ló pè wá
Stop pushing fake narrative. Let Nigerians focus. We have a lot of things to deal with. You are distracting us from our rights in this country. Koko shi, koko fucking. Tó bá jẹ́ pé irú Sam Larry yẹn bá mi sọ̀rọ̀, àbó bá èèyàn kan tó mọ̀ nípa social media sọ̀rọ̀, àwa lọ sọ̀rọ̀ mo pàdé ẹ̀ ní club. Ó pò òun lẹ́yẹ, kí ni gbogbo òṣì yẹn? Ó mọ̀mọ́ ò sọ̀rọ̀ láti ọjọ́ yìí. Ó ti mọ̀ pé Sam Larry ò gbọ́n dáadáa lórí social media. Ó wá dúró dè kó yìnbọn fún rẹ̀ lórí. Ó wá cut fídíò ẹ̀ láti lè throw under the truck. Jẹ́ ká mọ̀ nǹkan tọ́lọ́pàá gbà sílẹ̀ nígbà tí wọ́n ṣe thorough investigation nípa àwọn tó parọ́ mọ́ Sam Larry. That is what we want to discuss here. Gistlover, àbọ́lọ́pàá ti arrest àwọn èèyàn. Ṣé bọ́lọ́pàá ti arrest àwọn èèyàn tó sọ pé Sam Larry àti Naira Marley ló pààyàn? Let's challenge the Nigerian police together. We want to see the outcome of their investigation. Ẹni tó ní Sam Larry àti Naira Marley ló pààyàn. Ṣé tòótọ́ ló sọ àbó parọ́ mọ́ wọn ni? Badalo. RIP Gistlover. Ẹ jẹ́ ká mọ̀ the investigation so far. Nigeria wants to see it, and I'm using this opportunity or this medium to tell whoever in charge of Naira Marley and Sam Larry petition, Nigerians want to know. Ṣé tòótọ́ ni Naira Marley àti Sam Larry ló pa Mohbad? Àbáwọn tó parọ́ mọ́ ti jẹ́wọ́. We want to know. Gistlover ọmọ nǹkan tó ń ṣe náà, ọmọ pé show mi àná yẹn, ọmọ pé wake up show ni. Let them continue to flag. You don't understand? Gistlover, let's talk about those that were being picked. Nigerians want to see the result of the investigation. The way Nigerian police showed the whole world the investigation about Idumata Tom Jones. We want to see Sam Larry and Naira Marley. That is what I'm after. I am not after Naira Marley ló pa Sam Larry ló pa Naira Marley kini. Entertaining ya ti gbọ́. Sam Larry and Naira Marley cannot kill Mohbad. People that need to be investigated are those that was with Mohbad and the signing of Mohbad. Those are the people we should entertain on cyberspace. So go and save your ori buruku. Ori pe to wa pe gba kan lo ko story Sam Larry lórí page yẹn, èrò máa pọ̀. But look at the comments. O drop pa ni. O drop kò sí nǹkan. Now we'll continue to stand. Sam Larry and Naira Marley, these two innocent people are not behind Mohbad's death. The suspects are the people behind or within the house. Lọ́jọ́ tó kú àtàwọn tó gbé travel. Gistlover, why are you protecting àwọn tó gbé Mohbad travel? Are they your family member? Do you know them? Does Nigeria investigate them? Let police investigate them. If you guys are not hiding something from the public, why are you hiding those that took Mohbad abroad? I don't know them. I don't know, maybe he even traveled. Allegedly that Mohbad traveled. If truly Mohbad traveled, let Nigerian government or Nigerian police or the necessary office pick up those that travel with Mohbad, not Sam Larry or Naira Marley that Mohbad has left for a very long time. Am I communicating? Since the Idumata case against Lizzy Anjorin, I certainly agree with Lizzy that Gistlover is a destroyer, enemy of success. Say losing this side. Ṣẹ́ni tó parọ́ mọ́ mi pé mo jí 91,000. Anthony mo jí gold. Narrative mẹ́rin sí márùn ló push. Ó dẹ̀ lo TVC. Tọ́jọ́ ń ṣorí burúkú, tọ́jọ́ máa mọ sàárì àwọn ọmọ wọn. Ó dẹ̀ lo Insta blog. Tí ẹ náà máa mọ sàárì ọmọ ẹ̀ ọjọ́ mọ́. Ẹ rí pé ó lo gbogbo àwọn mídíà. Ẹ rí pé kò sí mídíà ọkàn tó ń sọ nǹkan láti bí a week or 2 weeks ago. Ẹ rí pé kò sí nǹkan kan. Ó wá fẹ́ tú wá mú Naira Marley àti Sam Larry, your usual client, tó fi ń cover òkú Mohbad. Tó mọ̀ nípa òkú ẹ̀. You know much about Mohbad's death than anybody now. If you don't know much about Mohbad's death, how come you have all the evidences that his father self
ìwọ ló ní voice ìyàwó ẹ̀, ìwọ ló ní voice títí ẹ̀, ìwọ ló release the voice, ìwọ ló ṣe gbogbo ẹ̀. Gbogbo nǹkan tó wà nípa Mohbad kò sí lọ́wọ́ any blogger. Èèyàn kan sọ pé I see no reason why Baba Mohbad is bringing these people back yet he refused to arrest the 15 people. Ṣé rò pé Baba Mohbad ló mú wọn padà ni? Kò lè yẹ̀yìn, mo ti sọ nǹkan kan níjẹta. Kò lè yẹ̀yìn, ó ṣe máa yé àwọn èèyàn ni. Sam Larry is a young guy of 34 years. He's a man, according to someone. He was about 3-4 years older than Mohbad. Mali is older than Sam Larry. He just has a big structure. Really? I don't know. I don't know much about these people. But me kò fẹ́ kí Gistlover pa àwọn ọmọ mi money. I see no reason why. Baba Mohbad kọ́ ló ń sọ̀rọ̀. Nǹkan kan ti ṣẹlẹ̀, omi ti tẹ̀ ìwọ̀n gbí lẹ́nu. Baba Mohbad kọ́ ló ń ṣiṣẹ́ yẹn. Ládùrú ìyà tó jẹ́, ó rí ìyà tó jẹ́ ní bàríbà kú ìyà, ó tún wá lọ gbé Sam Larry torí pé Sam Larry lose guard. Sam Larry lose guard ní now. Question tí mo bẹ̀rẹ̀ ló yẹ kí Sam Larry sọ lánàá nígbà tó wà pẹ̀lú Very Dark Man. Ó yẹ kí Sam Larry jáde pé yes, we reported so person and we are looking forward for outcome. Tó bá jẹ́ pé nǹkan tó sọ nìyẹn pé okay, so person. Nígbà táwọn olórí burúkú kan sọ pé ta mi pààyàn, mo ti kábọ̀ yálà ya anybody wọn lójú ni. Go to anywhere in the world. Màá mẹ́rin mi sílẹ̀. N tó bá ti mú ẹ tó ní ẹ̀rí tó fi lọ́ta mi pààyàn tó ló fẹ́ polówó ọjà. Ìwọ gan pààyàn. Ẹ kó fucking Sam Larry and Mohbad. And Sam Larry and Naira Marley does not belong to that group. Sam Larry and Naira Marley has never come on social media to destroy anybody's business. These people have never stalked anybody. These people have never destroyed anybody. Lè bá Sam Larry kó lọ polówó ọjà bí tó ti ń pààyàn. Ẹ wá fi àwọn tó ń pààyàn sílẹ̀. Ẹ wá lọ ń bá Sam Larry tó ń ra kéèkì fún Mohbad tó ń tọ́jú Mohbad. Ẹ lọ bá Naira Marley tó lọ mọ́mọ́ káfíńtà tó sọ́dẹ̀ yàn. Ìwọ olórí burúkú Gistlover tó máa mọ sàárì ọmọ ẹ̀. Níbo lo wà ń gbà tí Naira Marley lọ mú Mohbad from nothing tó sọ di somebody. Àwọn tó bá kún ẹ lọ́wọ́ fi máa bá Naira Marley láyé jẹ́, wọn ò ní rí oore gbà tọmọtọmọ, ebi ló máa pa wọ́n kú. Wọ́n máa ṣe orí burúkú tọmọtọmọ wọn ni. Naira Marley has done well. He has helped Mohbad. Unknowingly to Mohbad as a young boy, tí kò kí ń fọ̀rọ̀ lọ bàbá ẹ̀, ó ti kó sọ́wọ́ Gistlover. Unknowingly to him. Gistlover, ó dẹ̀ ti máa ti lọ ọmọ yẹn, toró ní too much evidence lọ́wọ́. Gbogbo èrò ọkàn Gistlover náà ni pé tóun bá ti yanjú Mohbad, evidence tó wà lọ́wọ́ òun wà lè fi kọ́ Naira Marley àti Sam Larry lọ́rùn. Because ìwọ àdótòṣì, if not for that reason, why are you bringing all those evidences after his death? Why not bringing it before his death? You, Gistlover, you push narrative. O bẹ̀ ní parọ́mọ́yàwó, o léèyàn kan ló lọ́mọ. Àbí? O mọ èèyàn tó ti rán lẹ́wọ̀n ni. O mọ èèyàn tó ti rán lẹ́wọ̀n. Àwọn tó lọ bẹ́ẹ̀ sọ pé èèyàn kan ló lọ́mọ, èèyàn kan, o mọ èèyàn tó lọ sẹ́wọ̀n nínú wọn ni. Ó dẹ̀ ṣe kí níye tó dẹ̀ wà dẹ̀ wá sápamọ́. Ìwọ ló máa ṣògùn àrìnà kò fáyán. Ìwọ ló máa pe áyán, ìwọ ló máa pẹ́ díyẹ. Wà á pe áyán, wà dẹ̀ tún ṣògùn àrìnà kò fún gbogbo wọn. No, ikú Mohbad ìwọ Gistlover ní kan béèrè lọ́wọ́ ẹ̀. Who gave you those evidences? Tí ìjọba bá mú ẹ Gistlover, government are not looking for you. Àwọn èèyàn ń ṣèpolówó lọ́wọ́ ẹ. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé àwọn representative ẹ, àbáwọn kọ́kọ́ ló rán lọ sílé DJ Tamisi. Àwọn kọ́kọ́ ló rán lọ síbẹ̀. Kò sí bó ṣe máa communicate. Let government pick all these people. Gbogbo information tó release pa Mohbad, jẹ́ kára àwọn tó fún ẹ. Then we can know who killed Mohbad. Not Naira Marley, Sam Larry. Imagine if it is Sam Larry that even fight that boy. Ẹ guilty, ẹ rí pé nonchalant kò tí ẹ rí rò. Ìwọ lórí burúkú abatẹnijẹ́ apànìyàn. Ìwọ tó jẹ́ pé wọ́n ṣe wèlé mi sínú Dùmátà. Ìwọ ló order pé kán lọ ra petrol àti táyà kan jù sí mi lọ́rùn. Ìwọ Gistlover.
Ọlọ́run ló ní kàlájì dé pẹ̀lú àwọn ọlọ́pàá wọn àwọn ọlọ́pàá tèmi dẹ̀ wá ń ta tán dúró dè mí tó wẹ́ pàlájì òde tán pa mí bó bá yẹ parọ́ mọ́ mi gbé nìyẹn because o ti install àwọn ọmọ kan sínú ilé wa ìjẹ́ mi mọ̀ pé sales girl mi wà pẹ̀lú ẹ sales girl tó lọ purọ́ mọ́ mi lọ́dọ̀ Àṣàmẹ́gun ṣé mọ́dọ̀ mi ló ti ń ṣiṣẹ́ nígbà tí kéèsì ìdúmọ̀tà ṣẹlẹ̀ ìjẹ́ wa lè mọ̀ pé ó ń ṣiṣẹ́ fún ẹ o ò ní jẹ́ èèyàn tọmọtọmọ ẹ wọ́n máa gbókù ọmọ ẹ wá bẹ́ẹ̀ lé ní Gistlover Adótòṣì failed that press. Ebi máa finish ìyá ẹ o rò pé mi jẹ́ àwọn Sam Larry àwọn Naira Marley táwọn ẹbí wọn ò lè sọ̀rọ̀ tán ti lẹ super glue sí wọn lẹ́nu o rò pé mi jẹ́ àwọn ẹ èmi á finish ìyá ẹ wo lórí burúkú ìwọ tó ẹ pé wọ́n mú ẹbí ẹran ọ̀sán ni wo lórí burúkú ìwọ tó ń fàpò gbé ìwọ lòṣì wo lórí burúkú wọ ẹni òfò ìwọ tó ń yàgbẹ́ sára tó ń tọ̀ sára ìwọ tó ẹ pé wọ́n mú yàrá yẹ ẹbí ẹni tó mú ẹyẹ lé ni wo lòṣì olórí burúkú olòṣì ìwà wáyé má ṣe rere wọ́n tó lẹ́rìí gbogbo tó ń ṣe lórí péjì ẹ̀ ó máa ṣòfò ẹ̀mí tọmọtọmọ ẹni Gistlover èmi máa finish ìyá ẹ̀ nígbà tí ò ṣe kórí mi burú o ní too much information lọ́wọ́ máa lọ gbé Sam Larry àti Naira Marley àwọn olófún ẹ ní information yẹn information tó ń fún wa pa Mohbad àwọn olófún ẹ kò ń ṣàwọn tó install sínú ìgbésí ayé Mohbad kán máa bẹ́ẹ̀ monitor ẹ̀ kiri nítorí pé o fẹ́ gbà lọ́wọ́ Sam o fẹ́ gbà lọ́wọ́ Naira Marley o gbà lọ́wọ́ Naira Marley tó lọ yanjú ẹ̀ o lọ yanjú tó wá fòkú ẹ̀ kọ́ Naira Marley ó máa ṣòfò ọmọ ni Gistlover. ọ̀rọ̀ Mohbad yẹn lásán gan ó tẹ́ bá mọ bí mo máa jẹ́ ọlọ́pàá Gistlover máa jẹ́ ọlọ́pàá gbogbo àwọn tó ń gbádùn àti fún ẹ àkọ́kọ́ píkì wọn náà àkọ́kọ́ píkì wọn àbúrò pé mi jọ bàbá tapíopío tó ní kó lọ máa bẹ̀bẹ̀ within a week àwọn náà màṣírí tó ṣe pa tó ń ṣe tó bọ́ sí ẹ lọ́wọ́ tó bá láṣírí senate president lọ́wọ́ ṣọ́bí ìyá láyé ẹ̀dá kó lọ bá sọ pé kó wá bẹ̀bẹ̀ tí ò bá sí pé òyìn sọ èèyàn sínú ayé ẹ̀ ìwọ lórí burúkú ọmọ ọ̀ràn kí wọ́n mú òfò ìwọ alákìísà olè ọ̀lẹ ìwọ brókì òṣì ìwọ lórí burúkú ọmọ onígbáná ìwọ ọmọ òfò ìwọ ọmọ ẹ̀sìn èwo senate president ó bẹ̀ sí ní kọ́mándì ẹ̀ kiri pé ẹ kó jáde kó lọ ṣe gbá kó lọ ṣàwo olórí burúkú awáyé má ṣe rere ọmọ wèrè ẹ wá gbá 2.650 oníwọ̀ wá fèsì ọlọ́pàá tó ti ọlọ́run máa bá ti yá ẹ jẹ́ Gistlover gbogbo yín tẹ bá dárúkọ Naira Marley sí kéèsì yìí àwọn ọmọ yẹn á ṣẹ̀ sí àdàbí ló kù ẹ̀yin olórí burúkú olóṣì Gistlover payín lọ́mọ ó dẹ̀ tún kọ́ yín kẹ́ lọ máa búlé àwọn èèyàn olórí burúkú ẹ̀kọ́ mẹ́rin wá sí àwáyé má ṣe rere ò mẹ́rin kò rẹ́rìí mú dé olórí burúkú olórí kọ́nsílò Gistlover ìwọ ló ẹ̀kọ́ bèrè kú Mohbad lọ́wọ́ ẹ̀ because everything around you speaks volume you were so desperate about àwọn olórin àtàwọn promoter because you have an option àwọn olórí burúkú tó súnmọ́ ẹlẹ́ni àtàwọn olórí burúkú tó máa mọ sáré wọn tó ń gbé kiri tó pè lọ́mọ ṣọ́ perfect ju Naira Marley lọ ni àti Sam Larry dídà ló dà lọ́mọdẹ́gbẹ̀ ọlá pé Sam Larry àti Naira Marley ò léèyàn nínú ẹbí ni tó lè finish ìyá ẹ̀ bí Lizzy Anjorin ṣe finish ó máa ṣòfò ọmọ ni òun káṣọ eléyìí òun búlì eléyìí wọ́n tó pamọ́ mi olómi jalè ní dùmọ̀tẹ̀ mi èmi tí mo ta gold èó mi èmi bẹ́ẹ̀ pé mi ò kí ń lo ṣẹ́ wẹ́wẹ́ pé ẹ̀rírù nǹkan báyìí lọ́rùn mi gan bó lè wà ó ní kílò bóyá kéré tó ó ní kílò bẹ́ẹ̀ ráwọ̀ ọlọ́run mi ó ní kílò òun rèé bó bóyá fọ etí mi àwọn kílò ni òòrọ̀ ọwọ́ mi lọ́wọ́ èmi ò ìwọ olórí burúkú táyé ẹ̀ bàjẹ́ ní olóṣì ológo costume nígbà tó lórí burúkú òun ètò tẹ̀ gram of gold ìwọ Gistlover ló command wọn ní Tom Jones ó ní kán lọ ra petrol àti táwọn oníkan jù sọ́ta mi lọ́rùn the same thing you pa Mohbad ìwọ ló sọ structure irú ikú tó pa Mohbad kán bí ẹ lèrè hospital tó náà gbé lọ kán bí ẹ lèrè nǹkan tó fi tẹ́lẹ̀ níbẹ̀. ṣé bó fẹ́ gba ìmọ̀lẹ́nization record ni ẹ bó ti gbà stop it ibi tó bá fẹ́ jèrè ọmọ ẹ àwọn ọmọ yín tí ẹ̀ẹ́dẹ̀ kọ́ tí wọ́n ń dárúkọ Sam Larry àti Naira Marley gbèsè ni wọ́n máa fẹ̀mí wọn di àdàbí tó pé Sam Larry àti Naira Marley ló pa ọmọ ẹ lọ́jọ́ tó kú
àmọ́ tí ò bá ń ṣàwọn ló pa lọ́jọ́ tó kú gbogbo àwọn ọmọ yín tí wọ́n lò bí orin iṣẹ́ wọn fẹ̀mí wọn di gbèsè celebrity tẹ́ bá ṣe àwọn tó gbé ọmọ ẹ travel wọn pè wọ́n mọ̀ ẹ mọ yọdún tí Mohbad ti kúrò lọ́dọ̀ Sam Larry tó ti kúrò lọ́dọ̀ Naira Marley ó lè jẹ́ pé ìyá Naira Marley ní dangbara ṣókò bí Lizzy nígbà tó fẹ́ ṣọ́kú ṣé bó fẹ́ bọ́kọ mi try ẹ̀ àwa ń fi ìyálájẹ́ ẹ̀ tajà lọ nínà lórí burúkú olóṣì àwáyé má ṣe rí olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ìwọ tó jẹ́yàn ìwọ tó jẹ́ kankan ìwọ tó mọ̀yàn ṣé bí sítórì àwọn èèyàn ló má fi ń dì wọ́n lọ́wọ́ mú wọ́n bẹ̀ ṣe ayé èèyàn yamayama everywhere wàhálà have you ever seen me attacking the wife kí ló kàn mí àti attacking wife mama Mohbad ni mo sọ fún láti bẹ̀rẹ̀ kéèsì pé ya Mohbad lọ settle pẹ̀lú ọkọ ẹ̀ bàbá Mohbad yẹn ń sìn kankan tí ń ṣẹlẹ̀ tá a gbọ́dọ̀ sọ síta mo rẹ̀ ti fún yín ní clue because tí nǹkan kan bá ṣẹlẹ̀ bàbá Mohbad mọ̀ kú tó pọ̀ mọ́ ẹ̀ ó mọ̀ páwọn èèyàn kan ló ṣiṣẹ́ yẹn àwọn ọdẹ ló kọ̀ tó kó bá wọn ṣọ̀rẹ́ bàbá Mohbad ò bá wọn ṣọ̀rẹ́ wọ́n dẹ̀ gbé àwọn èèyàn kan gbogbo wọlé kó wá ṣiṣẹ́ pẹ̀lú bàbá yẹn unknowingly to bàbá yẹn wọ́n tán ṣe fún mi nínú kéèsì òkété náà ṣe fún bàbá Mohbad òun lẹ ṣe rí tán tún kọ́ ilẹ̀ kẹ́bọ̀dì lọ ṣe fàájì ẹ kí n fi sílẹ̀ kẹ́bọ̀dì lọ ṣe fàájì wo lórí burúkú olóṣì abatẹnijẹ́ wo olóṣì olórí burúkú yìí ìwọ tó pé ológo costume ni ẹ ìwọ lórí burúkú oníbàgì 15k ìwọ awáyé má ṣe rere wá sọ pé Lizzy Anjorin ó jalè nílùú wá lọ sọ fún wọn pé kó lọ mú táyà àti petrol kan jù sí mi lọ́rùn the same thing tó kúkú ìwọ ló yanjú Mohbad ó yanjú ẹ̀tàn oníkan lọ fi kọ́ Naira Marley lọ́rùn àbí wàá lọ mú àwọn èèyàn wá plot ẹ̀ sínú ilé wọn èyí tó lọ sọ̀rọ̀ lọ́dọ̀ Bísí tó wà lẹ́wọ̀n tó wà ní kóòtù sí tó ń lọ tó ń bọ̀ èyí tó bá bá wa ṣiṣẹ́ ní estate wa ǹjẹ́ àmọ̀ kó ṣiṣẹ́ ǹjẹ́ àmọ̀ kó mú ẹ̀ àmọ́ tó bá jẹ́ wípé à lo grounded security tó ń ṣàbúrú fọ́ta wa kò sẹ́ni tó máa mọ̀ wípé o plot David sí estate wa náà àbí tó bá yẹ pé aburú kan ṣẹlẹ̀ wàá lọ fi kọ́rù èèyàn kan lọ́rùn tẹ́pọ̀ tàbí ló ṣẹlẹ̀ sí wàá fi kọ́ta mi sàlàwà lọ́rùn tẹ́pọ̀ tàbí sàlàwà ló ṣẹlẹ̀ wàá fi kọ́ta tèmi lọ́rùn of which wọ́n ló implant èèyàn sí estate yẹn ó yá wèrè gan Gistlover ọlọ́wọ́n fi kú ọmọdé ẹ láàmú àdàbíjà ó jẹ́ pé wọn lórí burúkú mo ètí ẹ gan ó kórìíra ẹ wọ́n ọmọ David yẹn that guy collected 6.5 million sorry 2.650 lọ́wọ́ wa wọ́n ti kọ́kọ́ gbé wá mo sọ fàlájì mo ní ẹ jẹ́ ká gbé evidence síta pé gbowó ọ̀rọ̀ Sam Larry ò jọ mí lójú ọ̀rọ̀ gbogbo nǹkan tí Sam Larry ṣe kò jọ mí ẹ̀yin ló jọ lójú tó bá fẹ́ typical Yorùbá man that is how they behave nǹkan tó bá máa pa wọ́n àwọn tó bá máa ṣe wọ́n láburú they feel like kò sí nǹkan kan mo tún pe brother mi kan tó jẹ́ Yorùbá ó wò mí báyìí mo sọ lánàá kí tuntun sọ lẹ́nìí mo ní bọ̀bọ̀ tó ń parọ́ mọ́ wa yìí ó mà ti gbé owó wa lọ ẹ jẹ́ kálájí fún mi ní evidence kí n gbé sí online bọ̀dá yẹn náà tún sọ fún mi pé bọ̀dá yẹn ní kí n gbá alájí sórí àgbo alájí ẹ má fún alájà ní any evidence ẹ jẹ́ kó máa sọ lọ ọjọ́ tó bá sọ tán wọ́n ti gbà tó wá bẹ̀rẹ̀ sí ní affect alájí tó bẹ̀rẹ̀ sí ní affect alájí ngbà tó wá tún gbé wá tí Gistlover wá post ẹ̀ tó wá búlì wọn ó gbé phone number alájí síta alájí ṣẹ̀ṣẹ̀ wá fún mi ní evidence tó bá jẹ́ pé foresight tèmi ní làlájì ní jálájì ò ti ní kọ́kọ́ gbé fún mi àti ní fi tákù bọ̀bọ̀ yẹn nígbà yẹn lọ́hùn that is how typical Yorùbá men behave sọ̀rọ̀ Sam Larry ò jọ mí lójú nonchalant attitude you don't understand that is why you will see them ṣé you understand okay tó bá bèè lọ́wọ́ alájì sí ṣé nonchalant attitude kan ló gbé wọn dọ́dọ̀ ẹnu ṣù gbogbo yín tẹ̀ ń wò mí ẹnu ṣó yẹn ṣó ní autism àbí ò ní autism ṣé kọ́kọ́ bèè pé nonchalant kẹ́ mò ń ràn lọ́wọ́ ni tó bá ní eléyìí tí ò níṣẹ́ lọ́wọ́ ẹ̀ máa kó báyìí
anironi ani ọmọ tó yẹ pé mi ni mò ń jálé lọ́wọ́. That is typical Yoruba. That is why God created we women to be with them. That is why an average woman must be smart. You will advise them either they take it or they leave it. You will still advise them. You will be there for them physically, morally, emotionally. You don't understand? Because they don't really come. Because ọkùnrin náà ní obìnrin ló máa jókòó. Sherry, ọkùnrin àwọn náà wà ní the wheel. Obìnrin ló máa jókòó sẹ́gbẹ̀ẹ́. Ọkùnrin mi wà tó bá wọ sharp corner. Ìyàwó à ní sharp corner la wà. Tí mọ́tò bá yọ lójijì, wàá gbọ́gbẹ́ ẹnu sàn. Wọ́n ló ń bá mi wà ní. Wọ́n tó bí ẹ ni mo ti ń wa mọ́tò. That is typical ọkùnrin. And that is why those are some typical things tó ń da ìgbéyàwó rú. Tẹ́ bá bèèrè lọ́wọ́ major broken home lady, tẹ́ bá bèèrè lọ́wọ́ obìnrin ọkọ àwọn ògbọ́ràn. It's better you know that about them. You know that? See how ever the sharp corner. Wàá máa gbọ́ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀. Ọkùnrin máa ní lọ́jọ́ kò sẹ́yìn. Nítorí bí ẹ mo ti wa mọ́tò mi wà ẹ́. Sharp corner náà wà tó tọ́ o. Mọ́tò dẹ̀ ń bọ̀ tó tọ́. Tó bá wá ṣẹlẹ̀ gbẹ̀m. Tó ṣẹlẹ̀ gbẹ̀m. Tí ò bá wá kú. Tó jẹ́ pé bóyá ó wà lọ́sibítù. Àṣà ẹ̀. Ẹ máa gbọ́ o. Ṣé àgbéyàwó yẹn ti sọ fún? Ìyá Lizzy dẹ̀ fòun lẹ́nu ìṣòro yìí. Kò ní sọ pé ìyá Lizzy wọ́n lòun pé sharp corner táwọn torí bọ̀ yìí. Men don't understand that. Obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn. In fact, ọkùnrin mi ò kì í lísì sí ìyàwó ẹ̀. Ọkùnrin mi máa ń rí ìyàwó ẹ̀ bí ọ̀dẹ̀, bí òpònú, bí ẹni tẹ́nu ẹ̀ ń rùn. Kan tó lè má da marriage rújú nìyẹn. Ṣé irú Sam Larry yẹn? Ọ̀rọ̀ gbogbo ohun tó ń ṣe yẹn kò jọ mí lójú. That is typical Yoruba man. Tó o bá ní wọn lò ní wọn. Títí mọ́ àwọn ọmọkùnrin yín tẹ́ ẹ bí. Ìmí ìwà bẹ́ẹ̀ náà ọmọkùnrin tó bá pẹ́ ìyá tájú mọ́ mi lójú máa lọ bẹ̀. Ibẹ̀ ló ti máa lọ, ibẹ̀ gangan ló ti máa lọ yan àlè. Ọkọ lọ fẹ́ wọn lọ́mọ ńbẹ̀. Ibẹ̀ gangan ló ti máa lọ jẹun. A ní mọ́mì mi títí yín nìyẹn, ẹ̀yin àti atájú nìyẹn. That is typical Yoruba man. Understand that about them. There are times I will need something from my husband. Mo máa ń wo àwọn èèyàn tó bá sọ pé láti máa yẹn ó gentle. Ẹlòmíà ni Yorùbá ò smart. Tó bá mú mi sílẹ̀, tó bá mú Alhaji sílẹ̀, ẹlòmíà máa sọ pé òun prefer Alhaji jù mí lọ. Ìyẹn ti lọ jù. Tó bá mú mi sílẹ̀, tó bá mú ẹnu ìṣó sílẹ̀. A typical Yoruba man will go for ẹnu ìṣó. Yes or no? Yes or no? Kunle Adeola, yes or no? Tó bá mú ẹnu ìṣó sílẹ̀ báyìí. Tó bá mú Lizzy Anjorin sílẹ̀ báyìí. A typical Yoruba man ibo náà máa mú. Ẹ náà máa mú. Ṣó tẹ́ rí ìwọ tó tiẹ̀ kọ́kọ́ wà okay náà, wọ́n ti kọ́kọ́ write it off. Wàá máa gbọ́ kò lè gbọ́ràn sí mi lẹ́nu. Ó máa ṣègbéraga sí mi. They don't even know if God package anything for them. That is typical Yoruba man. That is one thing you need to understand about this man. Tó bá sọ fún pé ẹnu ṣó eléyìí máa rìkọ́ọ̀dù ẹ, agbéhòhò ẹ lọ́ta. Eléyìí ló lè save ẹ, anirọ́ ni. Tó bá ní eléyìí ò mọṣẹ́ ṣe. Eléyìí mọṣẹ́ ṣe, anirọ́. Is only Yoruba man. Only Yoruba man, sorry. Nigerian men nìkan ni mo rí. Ẹni tó ń ṣe olóṣó, ìwọ kò borí. Olóṣó ni pure olóṣó. Tó jẹ́ pé òbú ẹ lè gba orí mi mẹ́wàá, ìwọ kò borí. Wọ́n package tó jẹ́ virgin kó wọ harmless, yìí tó borí yẹn náà máa mú. So I know my people. I know them, and that is why if I want to tolerate, I will tolerate. Some people like Lizzy, marriage. I can manage my husband, and my husband knows me. Nǹkan mi wà, wọ́n ní habit, ẹ máa ṣe kí ni? Agbọ́, tó bá dẹ̀ tí ẹ máa bínú sá, tó bá ti wá lọ tí gbogbo ẹ ti bàjẹ́ náà, wọ́n wá padà dé, wọ́n wá ṣe bí ọmọ olóńgbò tó jò pa, wọ́n wá jẹ́ tùbí oko pò, wọ́n ní ìyá ẹ̀pẹ̀lẹ̀. Ọ̀nà ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn, nígbà tọ́rọ̀ ẹnu ìṣòṣẹ́, ẹnu ìṣó ó hàn bú Alhaji ní ọmọ tó ń da tọ́ yìí wọ́n bá ló lè ṣèkà fún mi màá ní lọ́ọ̀ ni
ọmọ tó ń datọ́ ẹ̀ wọ́n bá lè ṣìkà fún màá nírọ́ ni ọmọ burúkú yìí ọmọ tí mo pé kí n máa tọ́jú ọmọ tí mo ń ṣàánú mo ní ó ṣe tẹ́ ètò ń datọ́ lẹ́yìn náà wò pẹ́ fẹ́ ṣàánú ṣe ṣàánú èyí tí ó ti wà mẹ́ẹ̀dọ́gbẹ́nu sàn ṣé mi ìṣàánú wọ ṣàánú mi ṣe bẹ́ẹ̀ mi níṣẹ́ lọ́wọ́ gbà tẹ́ ìṣàánú èmi níṣẹ́ lọ́wọ́ mo dẹ̀ wá òkè wọn bàtẹ̀mí ó lè máa pọ̀ ó lè máa tó tá bá sọ pé Lizzy was nobody bí down bẹ́ẹ̀ yẹn kọ́ ni now funny enough ni pé tálájí bá ṣe nǹkan fún mi bó jẹ́ tálájí bá fẹ́ ṣe nǹkan 1 million fún mi nígbà yẹn máa make sure pé mo ní 250 or 400,000 níbẹ̀ mi ṣe ẹ fún mi lóúnjẹ ẹ gbalé fún mi ẹ ra mọ́tò fún mi ẹ ṣe gbá fún mi táìmù tálájí ra mọ́tò fún mi nígbà yẹn tí bá lọ sọ́jà tí mo lọ ra nǹkan báyìí àfọ̀jà mi alájí ni máa rà wá fún even kọ́ alájí tó ra mọ́tò fún mi tí n bá lọ sọ́jà tí n bá lọ ra aṣọ tí n bá lọ cause mo máa ń taṣọ láti ilẹ̀ náà àwọn up and down táwọn ọkùnrin máa ń wọ̀ yẹn mo máa ń tà alájí ni máa fi half mi ṣe shopping fún kò yẹ yín ẹ̀yin náà ẹ wo orí social media ẹ wo nǹkan tí àwọn èèyàn wá ń ṣe ẹ wá wà àwọn obìnrin wa ṣebí táwọn ọkùnrin là ń sọ tó bá wo orí social media tó bá rí ìwà àwọn obìnrin an average Nigerian men wọ́n deserve salary lọ́dọ̀ ìjọba èmi tí mo jóbìnrin fúnra mi mo máa ń wo àwọn obìnrin kan lórí social media yẹn mo wá wò pé wow ọkùnrin kan dẹ̀ ló máa fẹ́ ilé ìwọ lọ́rùn ọba tó bá wo ìwà àwọn obìnrin àga lórí TikTok wọ́n máa rí àwọn obìnrin ni wọ́n á rí tó ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ fẹ́ pa wọ́n á dẹ̀ rí àwọn tó ń dóra wọn lórí TikTok wọ́n á dẹ̀ máa gbọ́ ṣé òun gbádùn ẹ̀ ṣé ó ti kókó bọ̀ kò tí kì í bọ̀ ìwọ náà set òkè okó yẹn ti wọlé wọ́n á dẹ̀ rí tó máa rẹ́rìn. You need to understand this society you need to understand human being àwọn tó normal ò wọ́pọ̀ wàá rẹ́ni tó ń gbélé pan a máa sọ fún ẹ tó ń gbé mansion pọ́kùnrin ò balẹ̀ Princess Pauline ó tọrọ mò ń sọ ọ̀tọ̀ ní story tí mo fẹ́ treat lé ní tẹ́lẹ̀ but mo kàn believe pé mo ní láti bójú gist lọ́ba jẹ́ tó bá wo ìwà àwọn obìnrin lórí cyberspace gbogbo ọkùnrin Yorùbá gbogbo ọkùnrin Nàìjíríà ló deserve salary imagine tí o bá sí Alhaji Oríyọmí ní Ìbàdàn ẹ̀kọ́ ẹ jẹ́ ká yọ Alhaji Oríyọmí kúrò ní Ìbàdàn wàá máa gbọ́ ta ló lọ́mọ èmi ò mọ̀ ẹ́ rí o èmi ò mọ̀ ẹ́ rí o mọ̀ rí ibo ló wá wà lóṣù tó kọjá ọ̀dọ̀ rẹ̀ mọ́ wa wàá mọ̀ pé sórí tó bá wo social media tó bá wo sórí ẹ̀yin ọkùnrin ẹgbẹ́ mo ti kọ́kọ́ sọ̀rọ̀ yín lálákọ̀ọ́kọ́ no challenge attitude ní títí but tí wọ́n bá wo àwọn obìnrin tí wọ́n bá fi social media through social media tó o bá fi wo ìgbésí ayé àwọn obìnrin statistically Nigeria of today excuse me statistically Nigeria of today tí orí bá bẹ́ẹ̀ ṣe ló lè pàdé obìnrin tó máa fẹ́ tó máa kọ́lé mi ní white Lady Goldie ṣe àwọn pé kí ní ẹ̀là tó ṣe olórí burúkú fẹ́ darkness ó máa mọ sàárì ọmọ yẹn kí ọ̀lẹ́dẹ̀ máa sọ mi pé òun pọ̀ṣì ọ̀lẹ́ alápámá olórí burúkú tó ń gbé pọ́ọ̀sì 15,000 ó ń sọ fún èmi tí mò ń gbé pọ́ọ̀sì 15M pé mo lóka tó bá wo social media ní èní tó bá rí level of àwọn obìnrin kò ń ṣọmọdé o àwọn àgbàlagbà tún worst àwọn àgbàlagbà ṣe rí àwọn ọkùnrin Nàìjíríà tó bá ní pé ọkùnrin na obìnrin let's take for instance èèyàn ṣàbúrú fún mi ẹ máa gbọ́ ṣàbúrú fún mi ó wá sí ṣọ́ọ̀bù mi ó wá bẹ́ẹ̀ mi ó wá lọ mo tún wá bless ẹ mo bless ẹ bó ṣe lọ ó dẹ̀ díjọ́ kejì ọjọ́ kẹta ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mi padà sọ fún mi ọkùnrin tó máa fẹ́ ìyẹn tó máa jẹ́ ìyẹn
sọ fún mi kí lọkùnrin lè sọ fún ìyẹn láyé tó máa gbọ́ àmọ́ tó bá jókòó sórí ọ̀la tó bá ní à ẹgbẹ́ single mother lòun single mother lòun wọ́n á bẹ̀rẹ̀ sí ní dáwó wọn ò ní kọ́kọ́ wò pé ẹni tó pe rẹ̀ single mother ẹ jẹ́ ká tiẹ̀ wò wá ẹ̀ ẹ jẹ́ ká wo orí page ẹ̀ ẹ jẹ́ ká study ẹ̀ ẹ jẹ́ ká wo ìgbésí ayé tó ti gbé tó bá wo orí social media lẹ́nìí fùrọ̀ ni mo tiẹ̀ tún wò kàn ìyẹn ló kàn ṣe program every Sunday or Friday single mother ni wọ́n ti bímọ 3 wọ́n ti dóko láti bí ọdún 4 sẹ́yìn bẹ́ẹ̀ ṣe wọn àwọn náà wá kọ̀ dì